Ha! Ìjà ìyàwó àti àwọn ọmọ Àlàó Akálà tún le sí i. Níbi a ti ń wí yìí, ilé-ẹjọ́ gíga nílùú Ìbàdàn ti fòfin de Kẹ́mi Àlàó Akálà tí í ṣe ìyàwó olóògbé Àlàó Akálà, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjẹta. Ilé-ẹjọ́ náà fòfin dè é lọ́jọ́ 18 oṣù kẹta yìí pé kò gbọ́dọ̀ tà tàbí lọ́wọ́ sí títa ohun ìní olóògbé náà kankan, bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ pèèyàn sí tàbí kó dé ìdí ẹ̀ nítorí àti tà á níbikíbi. Àkọ́bí ọmọ Àlàó Akálà lóbìnrin, Olúwatóyìn Àlàó Adérìntọ́, ló pe ìyàwó bàbá rẹ̀ lẹ́jọ́ náà nítorí ó ní àwọn èèyàn náà ti ń ta nǹkan bàbá òun lẹ́yìn òun, bẹ́ẹ̀ kò sóhun tí wọ́n gbọ́dọ̀ ṣe tí òun kò bá lọ́wọ́ sí nítorí òun ní àkọ́bí bàbá òun òun sì lẹ́tọ̀ọ́ sí ohun ìní ẹ̀ gbogbo. Ohun tó béèrè ní ilé-ẹjọ́ ṣe pé tí ilé-ẹjọ́ kò bá tètè fi òfin de obìnrin náà yóò túbọ̀ máa ta nǹkan bàbá òun lọ ni ilé-ẹjọ́ bá fi òfin de ìyàwó Akálà pé kò lè ṣe kinní kan sí ogún ọkọ ẹ̀ àfìgbà tí àwọn bá tó dá ẹjọ́ ńlá gan-an tó wà níwájú àwọn. Ṣé tẹ́lẹ̀ ni Tóyìn ti pẹjọ́ pé àwọn èèyàn náà kò lè pín ogún bàbá òun lẹ́yìn òun, àti pé bí ọ̀rọ̀ bá di kàráǹgídá kí wọ́n lọ hú òkú bàbá òun láti ṣe àyẹ̀wò fún gbogbo àwọn ọmọ ẹ̀, kí wọ́n ṣe DNA kí wọ́n sì mọ àwọn tí wọ́n bá jẹ́ ojúlówó ọmọ nínú àwọn ọmọ tí bàbá náà fi sáyé lọ. Láti ọdún tó kọjá yìí ni ọ̀rọ̀ náà ti búrẹ́kẹ́. Nígbà náà tí a ṣe àtúpalẹ̀ lóríṣiríṣi pé kò sẹ́ni tó lè fura tàbí ronú pé nǹkan yóò bẹ́ẹ̀ lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjẹta Ọ̀túnba Àlàó Akálà bá kú tó fi ayé yìí sílẹ̀ gbọ̀run lọ. Àmọ́ ní báyìí ẹni ká nídìí alágẹmọ òòṣà Ìjẹ̀bú ńlára ọjà bá ń dìgbò lura wọn. Nǹkan kan lẹ́yìn ikú Àlàó Akálà, àwọn tí ọ̀rọ̀ ọ̀hún bá kàn nìkan ni wọ́n lè sọ ni. Bí ilé-ẹjọ́ bá gba ohun tí ọmọ rẹ̀ obìnrin béèrè fún, wọn yóò hú òkú gómìnà àtijọ́ náà jáde ni o. Wọn yóò yọ ọ́ jáde níbi tí wọ́n sin sí. Wọn yóò ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún kí wọ́n tó tún dá a padà sí sàárè. Ọ̀rọ̀ ogún tí ọkùnrin náà fi sáyé lọ ló ń fa gbogbo wàhálà yìí o. Wàhálà náà sì ti kọjá ohun tí apá ẹbí ká, níbi táwọn ọmọ bàbá kan náà ti dojú ìjà kọ ara wọn. Ìjà tó bẹ̀rẹ̀ láàrin Kẹ́mi Àlàó Akálà, ìyàwó olóògbé, àti ọmọ Akálà obìnrin, Olúwatóyìn Àlàó Adérìntọ́, bí ọmọdé méjì ń ṣeré, ti di ohun tó kan gbogbo ìlú báyìí. Nítorí nígbà tí wọ́n bá hú òkú ọdún 4 kúrò ní sàárè láti ṣe DNA kí wọ́n yẹ ẹ̀jẹ̀ ẹ̀ wò láti mọ iye àwọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Àlàó Akálà, kò sí kí ọ̀rọ̀ náà má di ti gbogbo ìlú. Ọ̀rọ̀ náà yóò kúrò ní ti Ògbómọ̀ṣọ́ nìkan, yóò di ti gbogbo Nàìjíríà pàápàá. Ọdún 4 ó lé báyìí ni wọ́n ti gbé Àlàó Akálà sí nítorí lọ́jọ́ 12 oṣù kínní ọdún 2022 ní Ọ̀túnba náà kú. Ọmọ ọdún 72 dín díẹ̀ ni, torí ọjọ́ 3 oṣù kẹfà ọdún 1950 ni wọ́n bí i. Ọ̀gá ọlọ́pàá ni Assistant Commissioner of Police lóye ẹ̀ nígbà tó fẹ̀yìntì nínú iṣẹ́ ọlọ́pàá nìbàdàn lọ́dún 1995. Bó ti kúrò nínú iṣẹ́ ọlọ́pàá ló darapọ̀ mọ́ àwọn olóṣèlú. Láti 1998 títí wọ 2002 ló sì fi ń ṣe alága ìjọba ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ kó tó wá di pé ó di igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2003. Nígbà tí ìjà dé láàrin gómìnà Rashidi Ládọjà pẹ̀lú bàbá ìsàlẹ̀ wọn olóyè Lámídì Adédìbú, tí ọ̀rọ̀ di ohun tí wọ́n ń yọ Ládọjà kúrò nípò gómìnà, Akálà ló ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin oṣù kínní sí oṣù kejìlá ọdún 2006. Òun náà ló sì padà gba ipò lọ́wọ́ Ládọjà ní 2007 tó sì ṣe gómìnà títí di 2011 kó tó di pé Abíọ́lá Ajímọ̀bí lé òun náà lọ. Síbẹ̀ eégún ọlọ́pàá àti ti òṣèlú ṣì wà lára ẹ̀, kò sì sinmi títí tí ikú fi pajú ẹ̀ dé ní oṣù kínní 2022 yẹn. Bóyá nítorí eégún tó wà lára ẹ̀ ni kò ṣe rò ó, kò ronú pé òun lè kú bẹ́ẹ̀ yẹn, ohun tí kò sì jẹ́ kó ṣe ìwé ìpíngún sílẹ̀ nìyẹn. Nítorí pé Akálà kò kọ wíìlì ẹ̀ sílẹ̀ yìí, ohun tó ń bí ìgè tó ń bí àdùbí láàrin àwọn ọmọ tó fi sílẹ̀ yìí nìyẹn. Ohun tó wà níbẹ̀ ni pé nígbà tí Akálà ń ṣèjọba, ẹni tí gbogbo ayé ń rí mọ́ ni Kẹ́mi tí í ṣe ìyàwó rẹ̀. Ìbàdí àwọn tí wọ́n sún mọ́ wọn dáadáa ni wọ́n mọ̀ pé ìyáálé kan wà nílé tó bí ọ̀pọ̀ ọmọ.
àti pé Àlàó Akálà tún ní àkọ́bí tí ìyẹn náà sì jẹ́ obìnrin, ṣùgbọ́n tí kì í ṣe ẹnìkan nínú àwọn obìnrin méjì tí wọ́n wà nílé ni wọ́n bí. Àkọ́bí náà ni Olúwatóyìn aya Adérìntọ́. Gẹ́gẹ́ bí àwọn olóṣèlú àti àwọn olórúkọ ti máa ń ṣe tí wọn kì í fẹ́ kí wọ́n mọ àṣírí ilé wọn, ọ̀pọ̀ èèyàn kò mọ̀ pé àkọ́bí Àlàó Akálà kan wà níbì kan. Kẹ́mi àti àwọn ọmọ ìyáálé ẹ̀ nìkan ni wọ́n ń rí kí òun náà tó bímọ ọkùnrin tiẹ̀. Nígbà tí Akálà kú náà, àṣírí ọ̀rọ̀ náà kò tún tètè tú síta, àfi nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣètò bí wọn yóò ti pín ogún tí ọkùnrin olóṣèlú náà fi sáyé lọ. Ní ọjọ́ 6 oṣù kẹwàá ọdún 2022, ìyẹn bí oṣù kẹwàá lẹ́yìn tí Akálà kú, ìyàwó rẹ̀ Kẹ́mi Àlàó Akálà àti àkọ́bí ọmọ ìyáálé ẹ̀ Ọlámídé gbẹ̀yìn lọ sílé ẹjọ́. Wọ́n sì gba ìwé kan tí wọ́n pè ní ìwé ìpíngún. Ìwé náà ló fún Kẹ́mi àtàwọn ọmọ ìyáálé ẹ̀ tí Ọlámídé jẹ́ aṣojú fún láṣẹ láti ṣètò bí wọn yóò ti ṣe pín ogún Akálà àti ọ̀nà tó bá wù wọ́n láti fi pín. Èyí já sí pé gbogbo bí wọ́n bá ti fẹ́ ni wọ́n lè pín ogún náà. Kò sì sẹ́ni tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ wò nígbà tó jẹ́ ìwé kóòtù ni wọ́n fi ń ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe. Ìwé kóòtù tí wọ́n gbà yìí ló di wàhálà ṣá o, nítorí wọn kò fi orúkọ Tóyìn sí i, wọn kò sì tilẹ̀ ró tiẹ̀ mọ́ ogún bàbá rẹ̀. Wọ́n ṣe bí ẹni pé kò ní ìpín kankan nínú ẹ̀ ni. Bóyá nítorí pé ìyá tirẹ̀ kò sí nílé Akálà ló fà á ni o, tàbí pé wọn kò rí bí àkọ́bí wọn. Eléyìí ló bí Tóyìn nínú pé tí wọn yóò bá yan àwọn tó fẹ́ pín ogún bàbá òun, àfi kí orúkọ òun wà níbẹ̀ o. Nígbà tó jẹ́ òun ni àkọ́bí, bó tilẹ̀ jẹ́ òun nìkan ni ìyá òun bí fún bàbá òun. Ló bá gba lọ́ọ̀yà. Ìyẹn Adépọ̀ọ́lá sọ pé lọ́ọ̀yà yìí ló kọ̀wé sí Kẹ́mi àti Ọlámídé ọmọ ìyáálé ẹ̀ nínú oṣù kẹjọ ọdún 2023 pé ọ̀nà tí wọ́n fi gba ìwé ìpíngún náà kò bófin mu o, ìlẹ́gà ni. Nígbà tí wọ́n ń fa ọ̀rọ̀ yìí lábẹ́lẹ̀ tí ìyàwó Akálà, Kẹ́mi àti Ọlámídé pẹ̀lú àwọn ọmọ Akálà tó kù fi Tóyìn kún lágídí, tí wọ́n sì ń ṣe bíi pé kò sí ohun tọ́mọ náà lè ṣe, wọ́n pe ẹjọ́ sí ilé ẹjọ́ gíga ìlú Ìbàdàn. Wọ́n ní kí àwọn Kẹ́mi àti Ọlámídé wá ṣàlàyé bí ìwé ìpíngún ṣe jẹ́ àti ibi tí wọ́n ti rí i, pàápàá nígbà tí wọ́n ti gbọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ta ogún bàbá àwọn. Àwọn ohun tó fi sílẹ̀ sáyé pé wọ́n ti ta ilé ẹ̀ ní London àti àwọn nǹkan míì tó ní káàkiri. Síbẹ̀ o, àwọn Kẹ́mi àti ọmọ ìyáálé rẹ̀ kò yọjú sílé ẹjọ́. Èlóyìí ló sì fa ìbínú tí ilé ẹjọ́ fi pàṣẹ fún wọn lọ́jọ́ 28 oṣù kẹsàn-án pé tí Kẹ́mi àti Ọlámídé kò bá yọjú sílé ẹjọ́ láàrin oṣù kan péré tí àwọn pàṣẹ yìí, wọn yóò kan ìdín nínú iyọ̀. Ilé ẹjọ́ fẹ́ rí wọn kíákíá. Láti ìgbà náà ni wọ́n sì ti ń fa ọ̀rọ̀ yìí kó tó wá di pé wọ́n já síbi tí wọ́n já sí lọ́dún tó kọjá yìí, tí Tóyìn sì tún hù nǹkan míì jáde. Ohun tó hù jáde náà sì lágbára, nítorí níṣe ló ní kí ilé ẹjọ́ pàṣẹ kí wọ́n lọ hú òkú bàbá òun ní ibojì tó wà tí wọ́n sin sí. Tóyìn Àlàó Adérìntọ́ pe ẹjọ́ tuntun síwájú adájọ́ Jacob Taiwo pé kò sí ohun tí òun fẹ́ ju kí ilé ẹjọ́ pàṣẹ kí wọ́n wá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ bàbá òun àti ti gbogbo àwọn ọmọ tó bí lọ. Ó ní 7 làwọn, òun sì fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ gbogbo àwọn kí àwọn sì mọ èyí tó bá ti bàbá àwọn mu àti èyí tí kò bá ti bàbá àwọn mu. Ó ní tí wọ́n bá ti yẹ ẹ̀jẹ̀ òun Tóyìn wò tán, kí wọ́n tún yẹ ti Ọlámídé, Adébùkọ́lá, Ọládìípọ̀, Ọlámíjù, Tàbítà àti Ọlágúnlé wò, pé eléyìí ṣe pàtàkì láti lè mọ ojúlówó ọmọ Àlàó Akálà. Ó ní ilé ẹjọ́ ní kó pàṣẹ pé kí wọ́n hú òkú bàbá òun jáde nínú ibojì tí wọ́n sin òkú ẹ̀ sí nílùú Ògbómọ̀ṣọ́, kí wọ́n lè ṣe tẹ́ẹ̀sì náà, àti pé kí ilé ẹjọ́ tún pàṣẹ pé tẹ́ẹ̀sì tí wọ́n bá fẹ́ ṣe yìí, ọsibítù tó bá ṣe gbọ́kànlé ni kí wọ́n ti ṣe. Èsì tẹ́ẹ̀sì náà kò sì gbọ́dọ̀ bọ́ sí ọwọ́ ẹnikẹ́ni ju ọwọ́ ilé ẹjọ́ fúnra ẹ̀ lọ. Ilé ẹjọ́ ti wá pàṣẹ báyìí pé lọ́jọ́ 16 oṣù kẹrin 2026 tá a wà yìí, ìyẹn oṣù tó ń bọ̀, làwọn yóò dájọ́ lórí ọ̀rọ̀ DNA náà. Ìyẹn bóyá wọn yóò ní kí wọ́n hú òkú Àlàó Akálà jáde lẹ́yìn ọdún 4 tí wọ́n ti sin ni o, àbí wọn yóò ní kí wọ́n ṣe tẹ́ẹ̀sì tí Tóyìn ń béèrè yìí fún bàbá ẹ̀ nínú sàárè níbẹ̀. Kò tí ì sẹ́ni tó lè sọ. Ohun tó jẹ́ kí ìjà yìí túbọ̀ lé sí ni pé wọ́n ní Àlàó Akálà ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá ní Èkó, ó ní ní Ìbàdàn àti Àbújá, ó ní ní United Kingdom, ó ní ní Amẹ́ríkà àti Ghana náà. Ohun tó wá ń bí Tóyìn nínú ni pé nígbà tí àwọn ọmọ bàbá òun tó kù ń gbádùn àwọn nǹkan ìní bàbá náà títí dórí àwọn ilé tí wọ́n ń gbé, ohun tí òun jẹ́ àkọ́bí bàbá òun kò rí kinní kan, àti pé ìjà tí òun ń jà kì í ṣe fún ara òun nìkan ni,
ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí bàbá àwọn ló wà àti àwọn tí wọ́n sin bàbá òun fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó sì dá òun lójú pé tí bàbá òun bá wà láyé yóò fún wọn ní nǹkan, pé gbogbo àwọn làwọn ọmọ bàbá òun yìí fi sílẹ̀ lófegè tí wọn kò ronú láti pín ohunkóhun kàn wọ́n tó wá jẹ́ Kẹ́mi. Ọlámídé tí í ṣe àbúrò òun ni wọ́n wá jọ jókòó ti ogún bàbá náà tí wọ́n ṣe bó ti wọ́n. Ó ní kò sí ẹni tí yóò gba ìyẹn fún wọn nítorí ẹ̀ ní ilé ẹjọ́ ṣe gbọ́dọ̀ bá àwọn dá sí i, níbi tí àwọn yóò sì ti bẹ̀rẹ̀ ní kí àwọn kọ́kọ́ mọ ojúlówó ọmọ, ìyẹn làwọn ṣe gbọ́dọ̀ ṣe DNA. Yàtọ̀ sí àwọn ẹbí àti àwọn olóṣèlú tí wọ́n jọ ní àjọṣe, ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ Akálà tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yìí ní inú wọn bàjẹ́ gidi, inú wọn ò dùn rárá sí ohun tó ń ṣẹlẹ̀ ní ìdílé náà. Àwọn tí wọ́n ń bínú yìí ni kì í ṣe Àlàó Akálà ló yẹ kí irú eléyìí ṣẹlẹ̀ sí, nítorí èèyàn dáadáa ni. Yàtọ̀ sí èyí, pé gbogbo àwọn ọmọ ẹ̀ ló kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa, ìyẹn ni kò ṣe yẹ kí ogún tàbí kinní kan jọ wọ́n lójú débi pé wọn yóò máa wọ́ ara wọn lọ sílé ẹjọ́ tí wọn yóò sì máa ba orúkọ òkú ọ̀run náà jẹ́. Àwọn kan sọ pé gbẹ̀dẹ̀ bí ogún ìyá lọ̀rọ̀ yìí rí, aninilára bí ogún bàbá, pé bí ọ̀rọ̀ ogún pínpín ẹni tó bá níyàwó jù kan lọ tí kò sì tètè pín ogún ẹ̀ kó tó kú ti máa ń rí nìyẹn. Kò tí ì sẹ́ni tó lè sọ pé ibi báyìí làwọn adájọ́ yóò fìdí ọ̀rọ̀ yìí sí o, ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé olè tó jà tó gbé fìlà lèmọ́ọ̀mù ni ó ti gbé orúkọ lèmọ́ọ̀mù mọ́ o, orúkọ Àlàó Akálà wà níbẹ̀ tí gbogbo ayé ń dá kiri. Ọláyíwọlá Alága ló ń ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ ẹjọ́ tí wọ́n dá fún ìyàwó Akálà àtòhun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.